Ẹ kú dédé àsìkò ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé, a dúpẹ́ Ọlọ́run àánú wa fún ojú rere tí a rí gbà o. A dúpẹ́ fún ìwà láàyè wa. A ò sí lọ́gbà wèrè o. A fi ògo fún orúkọ mímọ́ yín o. A dúpẹ́ fún àánú yín o. Wọn ò fẹ́ gbà fún wa lóúnjẹ. Ògo ni fún orúkọ yín. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lé ní kó ṣe ayé àti ọkàn wa ní rere. Kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́-àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́bọ̀ ọjọ́ 26 oṣù kẹwàá. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ pé kò sí ààyè fún ìmẹ́lẹ́ apá kejì. Kò sí ààyè fún ìmẹ́lẹ́ apá kejì. Nígbà tí a mú àkọsórí wa nínú ìwé Jòhánù orí 5 ẹsẹ̀ 17. Ìwé Jòhánù orí 5 ẹsẹ̀ 17 tí ó kà báyìí pé ṣùgbọ́n Jésù dá wọn lóhùn wípé bàbá mi ń ṣiṣẹ́ títí di ìsinsìnyí, èmi sì ń ṣiṣẹ́. Ìwé Hébérù orí 4 ẹsẹ̀ 8 dé 11. Bíbélì kíkà wa tèní ìwé Hébérù orí 4 ẹsẹ̀ 8 dé 11 tí ó kà báyìí pé nítorí ìbá ṣe pé Jóṣúà ti fún wọn ní ìsinmi, òun kì bá ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ mìíràn lẹ́yìn náà. Nítorí náà ìsinmi kan kún fún àwọn ènìyàn Ọlọ́run. Nítorí pé ẹni tí ó bá bọ́ sínú ìsinmi rẹ̀, òun pẹ̀lú sinmi kúrò nínú iṣẹ́ tirẹ̀, gẹ́gẹ́ bí Ọlọ́run ti sinmi kúrò ní tirẹ̀. Nítorí náà ẹ jẹ́ kí a múra gírí láti wọ inú ìsinmi náà, kí ẹnikẹ́ni kí ó má bàa ṣubú nípa àpẹẹrẹ àìgbàgbọ́ kan náà. Wọ̀nyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́-àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́bọ̀. Àwọn ènìyàn kan mú iṣẹ́ Kristi gẹ́gẹ́ bí àwáwí láti ṣe ìmẹ́lẹ́. Wọ́n rò pé nítorí àwọn ọ̀pọ̀lọpọ̀ ìlérí Ọlọ́run, wọ́n lè sinmi kí wọ́n má sì ṣiṣẹ́. Irọ́ ńlá gan-an nìyẹn o. Kódà Paul apostoli oore ọ̀fẹ́ ṣiṣẹ́. Ìwé Kọ́ríńtì kìíní orí 4 ẹsẹ̀ 12. Bí ó ṣe ní àǹfààní òróró yàn, ó ń ṣiṣẹ́ pẹ̀lú bó ṣe ní àǹfààní ìfi òróró yàn, ó ń ṣiṣẹ́ pẹ̀lú ọwọ́ rẹ̀. Àwọn akẹ́kọ̀ọ́ tí a kọ́ láti ka ìwé, ṣùgbọ́n tí wọ́n wí pé a ti kọ́ wa pé a ti kọ́ pé Ẹ̀mí Mímọ́ yóò rán wa létí. Kó má pé yóò rán wọn létí kìkì ohun tí wọ́n bá kà ní o. Kó mọ̀ wípé Ẹ̀mí Mímọ́ yóò rán wọn létí kìkì ohun tí wọ́n bá kà. Bí o kò bá ka ìwé, kí ni Ẹ̀mí Mímọ́ yóò rán ọ létí nípa rẹ̀? Àwọn ọ̀dọ́ inú àwọn ilé ìjọsìn, àwọn ọ̀dọ́ ti orílẹ̀-èdè gbogbo gbọ́dọ̀ dẹ́kun láti máa wá owó kíákíá, owó òjijì, kí wọ́n sì ṣiṣẹ́ kárakára, kí wọ́n máa ṣiṣẹ́ kárakára. Ẹ ti ní ayélukára àti àwọn nǹkan púpọ̀ tí ó mú kí iṣẹ́ yín rọrùn. Àwọn tó ń ṣiṣẹ́ kárakára kì í tọrọ o. Wọ́n máa ń di alágbára, ọlọ́rọ̀ àti ẹni ńlá gidigidi. Má ṣe lo gbogbo àsìkò rẹ lórí àwọn ìkíni ìbánidọ́rẹ̀ẹ́ tàbí kí o máa wo tẹlifíṣàn. Àwọn ènìyàn tí ò ń wò nínú tẹlifíṣàn yẹn, wọ́n kára mọ́ṣẹ́ ni o láti di ènìyàn nínú ayé. Ní ọ̀pọ̀ ọdún sẹ́yìn, mo wà ní ilé ẹ̀gbọ́n mi ọkùnrin fún àbẹ̀wò láti ilé ìwé. Lọ́jọ́ kan, àwọn eléégún wà ní ìta ilé o. Gbogbo àwọn ènìyàn sì lọ wò wọ́n sì ń kan sára sí wọn. Nígbà tí èmi wà nínú ilé tí mò ń kàwé, wọ́n wá bá mi. Wọ́n wí pé ṣé ìwọ kò ní wá wo àwọn eléégún? Mo sì fèsì pẹ̀lú òwe Yorùbá tó túmọ̀ sí pé ẹni tá à ń wò kì í wòran. Ẹ̀gbọ́n mi sì tún rán mi létí ọ̀rọ̀ náà ní kòpẹ́kòpẹ́ yìí, nítorí pé nísinsìnyí à ń wò mí o. Bí ó tilẹ̀ fẹ́ di àná, o kò lè máa lo àìmọye wákàtí tí o máa wo fídíò lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. Jáde sí ìta kí o ṣiṣẹ́. Àwọn ènìyàn kan máa ń gba ààwẹ̀ títí àti àdúrà nìkan. Wọ́n sì tún máa ń kùn nígbà tí nǹkan kò bá lọ déédéé fún wọn. Àdúrà àti ààwẹ̀ gbígbà kì í ṣe kọ́kọ́rọ́ sí àṣeyọrí. Wọ́n kàn lè ran ìgbìyànjú rẹ lọ́wọ́ ni o. Bí o kò bá ní ìgbìyànjú kankan, kí ni àdúrà àti ààwẹ̀ fẹ́ ràn lọ́wọ́ o? Mílíọ̀nù kan ní ọ̀nà òdo yóò fún ọ ní òdo. Ọ̀kan nínú àwọn ọmọ mi ọkùnrin sọ pé o gbọ́dọ̀ gbàdúrà bí ẹni pé o kò níṣẹ́, kí o sì ṣiṣẹ́ bí ẹni pé o kò gbàdúrà. Bí mo ṣe ń gbàdúrà tó, kódà ní ọjọ́ orí mi yìí o, mo máa ń jí kí oòrùn tó jáde ní òwúrọ̀ lójoojúmọ́ láti ṣiṣẹ́. Mi ò kì í sọ pé mo ti gbàdúrà fún wákàtí 6 ní alẹ́ náà o. Nítorí náà kí n fi gbogbo òwúrọ̀ sùn rárá o.
báyẹn kọ́ ni mo ṣe dé ibi tí mo dé lónìí yìí o. Gbà mí gbọ́ ní tòótọ́, bí o bá jẹ́ ọ̀lẹ, Ọlọ́run kò nílò ọ́ o. Ó nílò àwọn ènìyàn tó ń ṣe aápọn. Ìdí nìyẹn tí Hébérù orí ìkọkànlá ẹsẹ̀ ìkẹfà fi sọ pé ó máa san ẹ̀san fún àwọn tí ó bá farabalẹ̀ wá a. Kókó ọ̀rọ̀: ṣiṣẹ́ kárakára lónìí kí o má bàa ṣe ẹrú fún àwọn yòókù lọ́la. Ṣiṣẹ́ kárakára lónìí kí o má bàa di ẹrú fún àwọn yòókù lọ́la. Iṣẹ́ lóògùn iṣẹ́. Ẹ jẹ́ kí Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ láti ṣiṣẹ́ kárakára kí a má bàa ṣẹrú ẹgbẹ́, kí a má bàa ṣẹrú àwọn tó kù. Àwọn tó bá ṣiṣẹ́ òkè ni wọ́n máa ń wà. Àwọn ni Ọlọ́run máa ń gbé ga. Kí ìdùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge Olúwàbùkọ́lá ayako ni ọkọ̀ ọ̀run sí ìtẹ̀ nígbà tí a pàdé lọ́la. Ìpàdé wa bí oyin. Ó dàbọ̀.